olóore àdáńdá tán. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹni re tí ń fẹ́ ní fẹ́re. Ọpẹ́ olóore àdáńdá tán o. Àtótó àrèrè kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Adéjọkẹ́ Akéwì lèmi ń jẹ́ o, ọmọ bíbí ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó pàṣẹ Ìkẹrẹ ọmọ àti Ìbà. Ọpẹ́ pàtàkì mo wá fọjọ́ òní jù o lọ́wọ́ àwọn ẹni rẹ̀ aláyé rẹ̀ tí ń fẹ́ ní fẹ́re nílé ayé o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àjọ UNESCO-IFCD-UNIOSUN àti bàbá mi aláyé rẹ̀ tó ṣalákòóso ètò ọ̀hún o, Pòfẹ́sọ̀ Olúkọ̀yà Ọ̀gẹ́. Fẹ́tọ̀ pàtàkì ètò kan Ràǹbàdẹ tẹ́ gbé jáde láti wá fi ṣọ̀pọ̀lọpọ̀ ènìyàn láǹfààní. Ẹ jẹ́ àfìmọ̀kúmọ̀ wa nínú ètò yìí. Ẹ̀kọ́ wa lọ́gbọ́n, ẹ̀kọ́ wa lóye, abomi ọgbọ́n mu adúpẹ́ pẹ́ òkun. Ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ̀ gbọ́ mi. Orúkọ tèmi ni Omidan Azeez Rukayat tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Adéjọkẹ́ Akéwì. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ Ìkẹrẹ ọmọ Àtìbà. Mo sì kalẹ̀ sí ìlú Èkó. Ọpẹ́ pàtàkì ni mo mú wá fún àjọ UNESCO-IFCD-UNIOSUN fún ètò kan pàtàkì, ètò kan Ràǹbàdẹ tí wọ́n gbé jáde láti wá fi ṣe wá ní àǹfààní. Wọ́n ṣe báwo ni mo ṣe gbọ́ nípa ètò pàtàkì tí àjọ UNESCO-IFCD-UNIOSUN gbé jáde. Mo gbọ́ nípa ètò yìí láti pàṣẹ ẹni rẹ̀ èèyàn rẹ̀ Àjàní Akéwì concept. Àwọn ni wọ́n fi fọ́nrán náà tí wọ́n fi ṣọwọ́ sí mi. Wọ́n l'Adéjọkẹ́ Akéwì ìwọ náà wá jàǹfààní nínú ètò yìí. Mo sì wò pé ìgbìyànjú ní mẹ́dàálà nílé ayé ni mo bá fi join ní líǹkì náà. Lèmi mọ̀ bá fi kópa nínú àwọn akẹ́kọ̀ọ́ tí ó kẹ́kọ̀ọ́ nínú ètò pàtàkì tí wọ́n gbé jáde tí wọ́n pè ní Yorùbá Oral Act. Ètò yìí dá lé lórí bí a ṣe ń gbé àṣà Yorùbá lárugẹ, bí àṣà wa ò ṣe ní parun. Wọ́n kọ́ wa ní àwọn ohun mèremère tí a lè ṣe láti fi gbàṣà Yorùbá lárugẹ. Nínú ètò pàtàkì tí àjọ UNESCO-IFCD-UNIOSUN gbé jáde, èmi gẹ́gẹ́ bí ẹnìkan Adéjọkẹ́ Akéwì mo kọ́ oríṣiríṣi ọgbọ́n, ìmọ̀, òye. Nínú ètò pàtàkì yìí wọ́n kọ́ wa bí a ṣe lè lo AI láti sọ fọ́tò di fídíò kí a fi sọ ìtàn nípa àṣà Yorùbá. Nínú ètò yìí wọ́n kọ́ wa bí a ṣe lè lo editing app, ìyẹn CapCut, láti fi ṣe dára oríṣiríṣi sí àwọn fọ́nrán wa láti fi buyì lójú àwọn ènìyàn. Nínú ètò pàtàkì yìí wọ́n kọ́ wa bí a ṣe lè fi orin ṣọwọ́ sí audio mark. Nínú ètò pàtàkì yìí wọ́n kọ́ wa bí a ṣe lè lo social media tí yóò mú owó wọlé wá fún wa. Ẹ rí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àjọ UNESCO torí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣàwárí ẹ̀bùn wọn. Ọ̀pọ̀ tí kò mọ bí wọ́n ṣe ń lo ẹ̀bùn rẹ̀, ó mọ bó ṣe ń lo ẹ̀bùn láti pàṣẹ ètò pàtàkì yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn olùkọ́ wa tí wọ́n jẹ́ ká bomi ọgbọ́n mu nínú ọgbọ́n tiwọn. Ẹ ṣé adúpẹ́ pẹ́ òkun fún àkókò yín tí ẹ fi sílẹ̀ láti fi kọ́ wa. Nígbà tí a parí online training tí wọ́n mú àwa tá a ṣàṣeyege, tí mo sì jọ́kan lára àwọn tí ó ṣe àṣeyege nínú ètò yìí, wọ́n bá ní a ó wá ṣe 3 days physical training kí a máa di ẹrù wa sílẹ̀ o. UNESCO wọ́n ṣe bẹ̀bẹ̀ nínú 3 days UNIOSUN Cultural Carnival yìí, wọ́n ṣe bẹ̀bẹ̀. Oṣù Ràǹbàdẹ fún àjọ UNESCO-IFCD-UNIOSUN fún ohun pàtàkì tí ẹ ṣe fún wa fún ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ṣe oúnjẹ àsìkò fún wa. Ilé ìtura tó gbafẹ́ ni wọ́n fi wá sí, adúpẹ́ àmọ́ lóore. Wọ́n ṣètò owó ọkọ̀ fún wa. Àjọ UNESCO ẹ ṣe bẹ̀bẹ̀. Láṣẹ Èdùmàrè ẹ ní mọ̀nira, láṣẹ Èdùmàrè ẹ ní rí dààmú. Iwájú báyìí lọ́pẹ́ ibì tí ń ré sí. Iwájú lẹ́ ò mọ̀ lọ láṣẹ Èdùmàrè. Ọpẹ́ pàtàkì o lọ́wọ́ àjọ UNESCO-IFCD-UNIOSUN fún
ètò ràbàǹdẹ̀ tẹ́ ẹ gbé jáde tí mo jọ́kan lára àwọn tó jàǹfààní nínú ètò yìí tó sì ṣàṣeyege. Ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun. Ọpẹ́ pàtàkì tún wá lọ sórí bàbá mi alákòóso ètò yìí Pòfẹ́sọ̀ Olúkọ̀yà Ọ̀gẹ̀. Iwájú lẹ́ ọmọ lọ ẹ̀ ò ní rẹ̀yìn láṣẹ Elédùmarè ọba. Adúpẹ́ lọ́wọ́ gbogbo facilitators pátápátá. Adúpẹ́ àmọ́ lóore fàkókò yín tẹ́ fi sílẹ̀ láti fi kọ́ wa o. Ìyá Adéjọkẹ́ Akéwì lèmi ń jẹ́ o.